ọlọ́pàá mẹ́ta wàláhì mo fi ẹ̀mí mi búra ó fi gbé Saheed Òṣùpá kí n kí Saheed Òṣùpá yóò kunu ọdún yìí kí January yóò tó parí wàláhì mo fi Ọlọ́run búra January 10 Saheed Òṣùpá máa kú January 10 Saheed Òṣùpá máa kú wàláhì mo fi Ọlọ́run búra kìí fi ọ̀rọ̀ ẹnu mo fi ìgbésí ayé mi búra mo fi àlùkùránì kẹrìm àlùkùránì Ọlọ́run búra January 10 Saheed Òṣùpá máa kú àmọ́ mo wá bí Ọlọ́run pé kí ló dé báwo ni Saheed Òṣùpá òfin ní kú Ọlọ́run wá ní kọ́rọ̀ wá àgbò kí n kí ọba Saheed Òṣùpá mo nífẹ̀ẹ́ rẹ mo ti bẹ Ọlọ́run fún ọ lọ wá àgbò funfun báláwú kọ́ wá dà níyẹn sí káwọn àfọwọ́ pa kọ́ dárúkọ èmi àlìwárà kí ọlọ́pàá mẹ́ta kò ní Ọlọ́run wọlá àlìwárà kí ọlọ́pàá mẹ́ta nínú ọdún yìí Ọlọ́run má jẹ́ n kú má jẹ́ n bọ́dún lọ má jẹ́ n kú kó díje. Àkọ́kọ́ náà gbogbo àwa èèyàn pátápátá gbogbo àwa olólùfẹ́ Alhaji Saheed Òṣùpá gbogbo ní tó ń jẹ́ ẹbí Olúfimọ ẹ mọ́ káyà òkè o kì í ṣe gbogbo ọ̀rọ̀ lásì tẹ̀lé o ayé tá à ń lù lọ nìyẹn bá dẹ̀ sí máa rí nìyẹn kò sí ní tí ó ṣe Alhaji Saheed Òṣùpá lágbára Ọlọ́run wọn ò sì ní pẹran kankan bẹ́ẹ̀ sì máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí ibú social media nìyẹn tó ń kálukú máa dábí ẹdun tán máa rọ̀ bí òwe ní tí wọn ò rí tán máa láwọn rí ṣẹ́rí léyìí káwọn ẹbí ẹ lọ mójútó ló kù bọ́n bá mójútó ẹni tó kọ́kọ́ sọ nǹkan burúkú nípa rẹ̀ tí ò rí tó sọ yìí lágbára wà nǹkan ó ṣe àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ni wípé yóò tún wá ya wèrè kányà ayé ẹ̀ ni pẹ̀lú ìran burúkú tó lóun rí èrò burúkú lórí èrò burúkú ni kì í ṣe pé ríran kò dẹ̀ lálàá èrò burúkú ló gbà lérò sọmọlàkejì so n tí nǹkan á fi ṣe nìyẹn yóò ya wèrè kányà káwọn ẹbí ẹ mójútó o káwọn ẹbí ẹ mójútó o yóò ya wèrè kányà lọ gbogbo ẹbí Olúfimọ pátápátá ẹ mọ́ káyà òkè ẹ má mìkan wípé àbí kinní kan eléribú leléyìí eléribú ni tẹ́ bá lọ wo gbogbo àwọn fídíò oríṣiríṣi tí ó release tó ń gbé jáde sórí TikTok ẹ rí wípé kì í ṣẹni tí ó ní làákàyè kì í ṣẹni tó wà òkè kì í ṣẹni kan tó ní láárí nígbà téèyàn nìkan pa ẹran kan á máa dárúkọ kinní kan ọlọ́pàá mẹ́ta sí ẹ ti mọ̀ wípé ó ti ń lárùn ọpọlọ díẹ̀díẹ̀ ẹ ti mọ̀ wípé ó ti pé kì í ṣe èèyàn nínú èèyàn mọ́ bóyá ó ti lọ sígbà kan tí ìyẹ́ ó sì wò lọ́dọ̀ àfáà rẹ̀ kan bóyá ó ti lọ lu nǹkan kan tí ìyẹ́ ó lò ó ti wá àfẹ́tì ọpọlọ ẹ̀ orí ẹ̀ ti ń dàrú so bí abárẹ́ nìkan tó kàn sọ pé Ọlọ́run kìnìkan kankan ẹ kàn fẹ́ dààmú ara yín lásán ni ẹ kàn fẹ́ dààmú ara yín lásán ni eléyìí kì í ṣe èèyàn so orí rẹ̀ ò pé so yóò sì ya wèrè kan ìní so lágbára Ọlọ́run àtèmi àti Alhaji Saheed Òṣùpá kò ní sí nǹkan kan tí ó sì wá lọ́dún yìí nǹkan kan ò ní Saheed Òṣùpá ṣe o so ẹ mọ́ dà lóhùn ẹ sì mọ́ jà fún lésì tààràtà ẹ mọ́ jà fún lésì tààràtà débi pákan wa máa jáde lọ́tún lọ́sì orí rẹ̀ ò pé ẹ jẹ́ àkàkún wèrè ẹ jẹ́ àkàkún asínwín tí ó tún padà ya wèrè kan yà yí ẹ̀ ṣùgbọ́n yóò ṣe jẹ́ nìyẹn ẹ ṣeun o ẹ má mi kan o kò sí tí ó ṣe Alhaji Saheed Òṣùpá o lágbára Ọlọ́run nǹkan ò ní ṣe wọn kò ní ṣẹ̀mí wọn kò ní ṣàwa náà tá a jẹ́ olólùfẹ́ wọn Alhaji Pasuma kò ní nǹkan kan ò ní ṣe Alhaji Wasiu Ayinde nǹkan kan ò ní ṣe Sefiu Alao nǹkan kan ò ní ṣe Adéwálé Ayuba nǹkan kan ò ní ṣe Táyé Currency nǹkan kan ò ní ṣe Muri Thunder nǹkan kan ò ní ṣe Sule Alao Malaika nǹkan kan ò ní ṣe Atawẹ́wẹ́ ni Tiri Lẹ́dà ni Paso Poli ni Poli Maitama Sanko Rasidi ni èmi kàn ń dárúkọ ni o mi ì tó o èmi kàn ń dárúkọ ni o wọ́n pè mi ì tó o mo kàn ń dárúkọ nǹkan kan ní sẹ́ni kankan nù wọn nǹkan ní sàwa sọ̀rọ̀sọ̀rọ̀ náà kò ní sàwa pírẹsẹ́ńtà kò ní sàwọn òṣèré tíátà náà so ẹjẹ́ àkàkún wèrè ó dẹ̀ fẹ́ trend ni òǹkàlùkù ni ó máa wá bí ó sì ṣe wèrè tóun náà fi lógo so ọ̀nà tóun fẹ́ máa gbé wèrè tiẹ̀ gbà ó tún ṣe kan náà
tó bẹ̀rẹ̀ sí ní sọ wípé àdúrà tóun bá ṣe 2026 ò ní gbà kí n mọ́ sọ bó ṣe sọ so bó lẹ ṣe wá mọ̀ wípé bó láti rò wípé èèyàn gidi torí ẹ̀ pé ni so kò jẹ́ bó ṣe jẹ́ kò jẹ́ bó ṣe lóun ó jẹ́ ẹ̀sìn mo dúpẹ́ o tẹ́ ń fọ́lọ̀ wa. àṣeyẹ lálákọ̀ máa ń ṣe pọ̀ ire ẹ bá ṣàṣe lágbára ọlọ́wọ́ bá o lágbára ọlọ́wọ́ bá Ifábùkọ́lá Ifá mi ìgbẹ̀yìn bàbá mi kẹgbẹ́. bẹ́ẹ̀ ni o Ẹlẹ́dùmarè fi àṣẹ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ sí ewé àtẹ̀gbò ṣùgbọ́n ó ní àwọn ẹ̀dá kan tẹ́lẹ́dùà fi rán wípé kí wọ́n máa fi tú kí wọ́n sì máa fi ṣiṣẹ́ ìwòsàn. àdúpẹ́ o Ẹlẹ́dùmarè ó ṣeun ẹja tó ń da ibú dààmú òjò apá lọ. babaláwo Ifábùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là ní Èdùmarè ń lò lọ́wọ́lọ́wọ́ láti kojú gbogbo àìsàn àti ìdí ayé gbogbo tó ń da ọmọ ènìyàn láàmú. àbá ẹ bá mi ká lọ o sátọrọ àtàndá olórí àbọ̀là bẹ́sọ̀ ló dé bẹ̀ dandan yóò dẹ̀ lọ gbogbo ayé ló ń lọ síbẹ̀ o. irú ìṣòro àìsàn wo ni tiẹ̀ àìní iṣẹ́ gidi lọ́wọ́ ìpọ́njú ìkórira promise and fail ìjákulẹ̀ lẹ́nu iṣẹ́ kí èèyàn ṣiṣẹ́ kó má lákọjọ ogun ni àìrọ́mọbí àìrọ́kọ tàbí aya rere fẹ́ oyún ìjó tàbí oúnjẹ ojú oorun báwo ra rẹ̀ ràn kéde ojú kọjá nkárì wọ̀ ìdènà ní ẹnìkan kò lágbára o àyàfi ọba Ìdùmarè tó ní káwọn ẹ̀dá kan máa fi ewé àtẹ̀gò ṣèwòsàn tó sì rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n ti dá láyọ̀ babaláwo Ifábùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là ẹ̀ ṣé o Ẹlẹ́dùmarè tó ń tú àṣírí gbogbo fún yín ò ní padà ẹ̀yin náà kàn sí wọn gbogbo ẹni tí ayé rò pé kò lè rí ọ̀nà àṣeyọrí mọ́ bóyá ẹ̀yin sì fẹ́ bọ́rí tàbí ẹ fẹ́ bá Ifá ní gbólóhùn ẹ tún lè ta Ifá lọ́dọ̀ wọn ẹ kàn sí wọn nílùú Ọ̀yọ́ Aláàfin bus stop tẹ́ ẹ bá ti dé kí ẹ sọ fún ọlọ́kadà wípé ọ̀dọ̀ bàbá Ifábùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là lẹ́ ń lọ wọ́n wà ní ìlú péjú 1 sábò Ọ̀yọ́ Aláàfin telephone 08032834630 tàbí 0705288104 ọ̀kàràkà yìí ná Ifá gbáyé lọ ìrí òkè gbogbo wa. nínú òní di o yọ yẹ wa o kò ní yẹ ẹ lẹ fún wa ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀.